kódà máa rí nínú àwọn ọmọ Yorùbá tó sọ pé Wasiu Ayinde yẹn má dá lóúnjẹ àrí wọn máa wùwà bí ọmọ àlè ni. bọ́sẹ̀ rántí ọ̀jọ̀gbọ́n òní akọrin ọpọlọ ọba orin kíngíkíngí Akórèdé ó ní kò sọ́ba tí ò dá ó lè jẹ́jọ́yè burúkú bó ṣe jọba ìlú bó ṣe tí kọ̀rọ̀ yàrá táwọn alátìlẹ́yìn ló lágbára jù níjọba. lẹ́ni ni General Muhammadu Buhari wọlé ni wọ́n jáde láyé wọ́n jáde láyé lẹ́ni. so àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà kan wá tí Alhaji Wasiu Ayinde wá sọ níbi tán ti lọ ṣe show nírọ̀lẹ́ yìí. wọ́n sọ̀rọ̀ nípa Buhari. so lápá kan àwọn ṣàdúrà fún Buhari, wọ́n láwọn tí Buhari bá ṣẹ̀ o kàn foríjì bàbá yẹn because ó ti dòkú báyìí. wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa àwọn politician tó kù náà. lẹ́yìn bẹ́ẹ̀ náà la rí olóyè Sunday Igboho táwọn náà ń dunnú pé bá a ṣe fẹ́ kórí gangan lélẹ̀. ẹ wo fídíò tèmi ó lágbára díẹ̀. ẹ farabalẹ̀ kẹ́ bá mi wo, ẹ subscribe sí Accord TV, ẹ bá mi share, ẹ like, ẹ dẹ̀ comment nǹkan tẹ́yìn náà tẹ́ bá rí sí ọ̀rọ̀ yìí. gbogbo wa náà la máa kúrò láyé ńjọ́ kan. Ọlọ́run ọba níjọ́ kan ṣé bàbá.
Good evening, ladies and gentlemen. I thank God for my life today. My people, Buhari don't die. See life. See life. The Buhari criminal man that is sent DSS and military to come and kill me, maybe in the night, in July 4th, 2021. He died today. See life. My people, we're supposed to learn about this. That criminal man, Buhari, Muhammadu Buhari, he don't die. See, I'm alive today. I thank God. God, thank you for my life today. Criminal Fulani man that is with some Yoruba, with some stupid Yoruba people that gang off and come to my house, middle in the night. They try to take my life, but God said no. If God say yes, nobody can say no. God said no. See life. You don't die today. Thank God. God, I thank you.